ọmọ wo lẹ o. Iya Ologi. ẹkúnjọ mẹ́ta ẹsẹ̀ mi ọjọ́. ẹkún ti bẹ̀rẹ̀ ẹsẹ̀ yín wẹ́rẹ́wẹ́rẹ́. àbáyé polówó ẹ̀ fáwọn èèyàn lé. jìntánù oríṣiríṣi. jìntánù èwo lélẹ̀. bí ọmọkùnrin bá jẹ́ pé slow motion wọ́n bá lò báyìí. ṣé tó ń gbọ́ Iya Ologi tó ti gbé tuntun dé. ọmọ tí mo sọ ni jàǹpẹ̀pẹ̀. jàǹpẹ̀pẹ̀ a sì bọ̀ lórí ẹ̀. nípa èèyàn bá sì ṣe báyìí bọ̀. káwọn èèyàn lè mọ̀ pé mẹ́wàá máa ṣẹlẹ̀ lélẹ̀. ẹ jẹ́ kí ìjà kókó mo kàn ẹ rí pé mi pè yín mo kàn wọlé ní kiri lójijì. ẹ̀ka máa fẹ́ yọ sí ẹ̀ lójijì ni ó ga ọ ọkọ ẹkú ni ẹjọ́ àwọn èèyàn rán mi sí yín ẹjọ́ ẹ tiẹ̀ sì fọ̀rọ̀ jókòó lẹ̀ wọ́n rán mi sí yín wọ́n fẹ́ràn yín so ètò tiẹ̀ kọ́kọ́ mú wọn lọ́kàn jù lọ́rọ̀ lé so lára àwọn tó ń ṣọwọ́ sí yín ẹ fún wọn lórí ọ̀rọ̀ lé yẹn ẹ fún wọn lórí ọ̀rọ̀ lé yẹn mo bá wọn dá sí lórí ọ̀rọ̀ lé yẹn so pẹ̀lú ògo Ọlọ́run a rí 535. 535,000. tó jẹ́ kọ́kọ́ fi hàn náà ẹ̀yin tèmi ẹ jẹ́ sọ fóònù síbẹ̀ náà ẹ̀yin tèmi ẹ mọ̀ sí ojú òní tì mí a ní wàrà wa tì má láàfin ìfọkànbalẹ̀ ibi ẹ tí a mówó náà ní agbára ọlọ́pọ̀ ní tán bẹ́ẹ̀ àlékún orí ọba mi ṣe fún yín ní gbogbo ọ̀nà ṣé ẹ wá lásìkò tẹ ẹ ṣe oore tẹ ẹ ń sọ oore fún gbogbo wa kì í ṣèmi nìkan o àlékún orí ọba mi ṣe fún yín gbọ́n gbọ́n máa yóò ní gbé yín o wọ́n á ní jí gbé tọmọtọmọ o àná ọ̀dọ̀ wa gbogbo àrí o wọ́n náà ọkọ mi ọmọ mi ọlọ́ba mi kọ́ ní gbogbo ọ̀nà o ti ń ṣe ti ń da àìnídàmọ́ Ọlọ́run nífẹ̀ẹ́ kún fún ọ ní agbára lọ táyọ̀ òfìṣẹ́ Ọlọ́run ní béèrè lọ́wọ́ rẹ̀ àti gbogbo ẹ̀yẹ èèyàn mi náà tẹ̀ ń bọ̀ wá nílé lóko lódò lẹ́yìn odi a máa yẹ gbogbo wa o òdìyẹ ẹlẹ́ o ọ̀la àlà káwùlà wàlà kòbáta èèlà àbídàdà. ẹ wá wò ṣe rí nǹkan tí mo fẹ́ ṣe yìí ó lè má jẹ́ plan tiyín ṣùgbọ́n ẹ jẹ́ ká rí pé plan Ọlọ́run màá mú yín lọ́sàn-án a máa gẹ̀ẹ́tì ilé fún yín lọ́sàn-án tá a máa sanwó lé yẹn àwọn nǹkan kéékèèké kan tí ó bá tún ṣe lè kà ń bẹ̀ á tún gbégbèsè lọ́sàn-án tá a bá ti wá ṣe yẹn tán kó tó di ìparí ọ̀sẹ̀ kan ṣá ó yẹ kó lọ́run tún ṣe yàrá torí pé ṣe rí ètò important ní káwọn èèyàn ti mọ̀ pé kì í ṣọ̀lẹ wọ́n rí pé kì í ṣọ̀lẹ nǹkan ń ṣe rèé kí ni àwọn ọmọọṣẹ́ kí lè lè ṣe. bí ara bá ń ròyìn ara bá ti ń ròyìn tí ẹ̀ bá mú tó bá fi pa àbí ẹ̀ bá ṣe wàhálà tó wá mú mi tútù lọ́kàn ara fi wẹ́ẹ̀tì ara bí kò sanra kó wá mú kó fi pa kó wọ̀ inshallah ara rẹ̀ náà ní pẹ̀lú òwú Ọlọ́run kíni yìí dìntà là ń pè dìntà so ti ń ṣe ó ní ó dá wọn lójú ni kódà wọn ti ń bá mi rà gan bó ti ń polówó rẹ̀ ti pẹ́ lórí móhùnmáwòrán báyìí ṣùgbọ́n mo rí pé lásìkò tẹ́yìn tèmi náà tẹ́ bá bẹ́ẹ̀ dá sí ní ìsìn àgbéga yẹn tó máa bọ́ sí ní ṣe ti gbọ́ báyìí. wọn ń ṣọ̀lẹ rárá so iṣẹ́ yìí ẹ jẹ́ ká tún bá wọn gbé lárugẹ so that by the time tó bá tiẹ̀ ti wà lé ọ̀hún tán wọ́n ṣáà tiẹ̀ máa rí nǹkan ṣe ààrẹ máa rí nǹkan ṣe ààrẹ tó máa pè wọ́n sí location ẹ bá tún ti ń bọ̀ location ẹ má gbàgbé láti máa bá wa gbé dání. máa gbé dání oríṣiríṣi àgbo níbẹ̀ o tó ti ń sìn àgbo diabetes oríṣiríṣi àgbo ni. ẹ tún ní ti diabetes. inshallah ọwọ́ ọlá pé plan rẹpẹtẹ mọ́ lọ sí Ìbàdàn ní ìjẹtamọdé ní àná so kò jẹ́ kí n ráyè pé kí n ṣe kílò pẹ̀ tí jẹ́ yẹn bẹ́ẹ̀ ni àgọ́ mú gbogbo oríṣiríṣi ló wà tó ṣe ń sìn mú bá gbọ́dọ̀ àṣẹ ọlọ́mọ bá kálukú. ẹ bá mi kó káàṣì yẹn wọ́n wá rán mi sí pásítọ̀ náà wọ́n ní ká fún wọn 10,000 fún àdúrà tí wọ́n ṣe lọ́dọ̀. èèyàn ní mà. òun rè kúnkúsì. kúnkúsì rèé o. kúnkúsì. ẹ̀yin èèyàn ni ẹ mọ̀ sí mi dúpẹ́. kúnkúsì ni. ojú ọmọ yẹn sì ni ẹ mọ̀ ní ráre ẹ mọ̀ ní gbọ́wọ́ sí o burúkú ọmọ ní mú yín láṣẹ Ọlọ́run inú mi dùn o ayọ̀ títí bẹ́ẹ̀ náà ọ̀rọ̀ yìí kò ní ìdíbàjẹ́ o àlékún oore mi dùn lọ́dọ̀ máa ń ṣe fún yín lágbára lọ́wọ́ Ọlọ́run ẹ̀ ń dùn gbogbo ayé nú ẹ̀ ń dùn àwa náà nú látàrí gbogbo àwọn ọmọ wa gbogbo ọmọ yóò ní mẹ́rin wọn ní ráre nínú gbogbo wọn ní ráre yóò mọ̀ níbẹ̀ yóò ṣẹ bẹ́ẹ̀ o. ẹ wo ẹ̀yin colleagues mi tẹ bá ti nídìí Ìyá Ologi nù fíìmù ẹ ṣáà pè mí ọkẹ send message máa kàn sí wọn máa send nọ́mbà wọn sí yín ẹ pè wọ́n síṣẹ́ ẹ jẹ́ kán jáde kára tún mókun sí i. bẹ́ẹ̀ni ẹ máa jẹ́ ká láàfin ọwá sí ẹ wò jẹ́ sọ kí ni kan ti pásítọ̀ máa pè wọ́n sí máa ẹ bá mi máa pè wọ́n máa pè ẹ jẹ́ kí n sọ̀rọ̀ tó o tiẹ̀ lọ́mọ wa kan
à ń pè ní Doyin Amadu ọmọ ní bẹ́ẹ̀ni o ti kúrò rẹ̀ gbogbo àgbààgbà ló kó síbẹ̀ o gbogbo ẹ̀yin náà tẹ̀rín agbó alọ́wọ́ ẹ̀yin ọmọ kéékèèké yìí ní agbára lọ́ọ́ ikú táyà wò nípa kankan nù yín. Doyin Amadu mo rí pé ó ṣe fíìmù kan láìpẹ́ yìí tí wọ́n pè ní ọjọ́ alẹ́ wọ́n ṣe premier ẹ̀ gbogbo àwọn artiste àgbààgbà ló pè síbẹ̀ Ọlọ́run máa ràn ún náà lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n ṣe rántí àwọn àgbààgbà wa torí púpọ̀ náà àwọn èèyàn wa náà ló rántí àwọn àgbààgbà wa. So ẹ jọ̀ọ́ keep supporting our veterans, our big daddies and mommy in the industry. Ọlọ́run máa wà pẹ̀lú gbogbo wa. Merci beaucoup. Merci beaucoup la merci. Merci beaucoup la merci. Ṣé àdúpẹ́ Ọlọ́run wa. Ẹ jẹ́ kí n pe pásítọ̀. Ẹ pe pásítọ̀. Pásítọ̀.